أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه. السلام عليكم ورحمة الله وبركاته. أدعوك فهم الله سبحانه وتعالى أترك لهم أتجف النبي محمد صلى الله عليه وسلم أتعن الصحابة الكرام أتي عن بداية اليوم lẹ́yìn eléyìí a kíra wa kú dédé àkókò yìí abẹ́ Ọlọ́hun subhanahu wa ta'ala kí ó ṣàánú wa kó fi òdodo hàn wá kó sì fún wa láǹfààní láti lè lò ó láti tẹ̀lé kó wá dáadáa irọ́ náà mọ̀ pé irọ́ rèé kó fún wa láǹfààní kó bùn wa ní mímọ̀ láti jìnnà sí kó wọlé kalima la ilaha illallah. náà ní bí ọwọ́ sí àárọ̀ yìí náà kọ́ ní fáwọn ṣá mo ṣalábàápàdé fídíò tí brọ́dà mi ṣe. lákọ̀ọ́kọ́ ná ẹni tó bá máa ń níwọ̀nba ẹni tó bá fọ́lọ̀ péjì yìí á rí wípé ní kọ́dà láwọn àgbà kan sẹ́yìn ẹni tá à ń sọ̀rọ̀ nípa wọn yìí mo ti pè wọ́n ṣèkì rẹ̀ ẹni tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí mo ti pè wọ́n ní àfáàrí kọ́dà alájì nìkan lókù tí n ti pè wọ́n. tí n bá wá in tí mo wá fi bẹ̀rẹ̀ lákọ̀ọ́kọ́ ayé nígbà tí n kò sọ̀rọ̀ wọn brọ́dà ni mo fi bẹ̀rẹ̀. kí sì ló fà á tí mo ṣe pè wọ́n brọ́dà mi? alákọ̀ọ́kọ́ ná ukhuwatu din, ìjọmọ ẹ̀yẹ ẹ̀sìn ọlágbà ju gbogbo nǹkan lọ. ẹlẹ́ẹ̀kejì ń bẹ ni pé ní n tó dájú kódà ńgbà tèmi àti wọn náà jọ sọ̀rọ̀ àwọn náà sọ pé ní àwọn mọ̀ pé ní ẹni tí ń sọ̀rọ̀ yìí àwọn ò lè bí lọ́mọ. ẹ̀ẹ̀tàn bá ní ọmọ kékeré pátápátá ọmọ kékeré pín ní sí ni kì í ṣe kó ṣe wípé ní àwọn ní àkútọ nígbà náà pé mo fi àwọn fi mí ṣàkọ́bí àbí kankan níbi wọn kọ́ ni mò ń lọ. wọ́ọ̀dù brọ́dà tí mò ń lò fún wọn ní tí màá lò náà nù. kò ṣe nítorí pé ntọ́lọ̀ ń fún wọn nú oore àbí ntọ́lọ̀ ń bọ̀ wọn nú mọ̀ mo sọ pé kò sí ń bẹ̀ rárá. ana la akfuru bi ni'matillahi ala ghayri wala ala nafsi. oore ìdẹ̀ra tọ́lọ̀ ń bá ṣe fẹ́ nìkan èmi ò ní pé kò sí ń bẹ̀ mi ní kò sí ń bẹ̀. so maslaha dẹ̀ ló fa kí n máa tẹnu mọ́ brọ́dà mi. ibẹ̀ ńkọ́ ni mò ń lọ. mo rí fídíò tí wọ́n ṣe ní àná yẹn nípa ìjókòó tí wọ́n jókòó lọ́dọ̀ bàbá Adépọ̀jù kí Ọlọ́run bá ní kẹ́ wọn, ìjókòó kẹ́dùn tí wọ́n jókòó ń bẹ̀ kọ́ Ọlọ́run bá ní kẹ́ bàbá náà. oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló ṣẹlẹ̀ ń bẹ̀, kódà mo tún rí àwọn nǹkan míì náà, mo rá àwọn nǹkan míì náà gbọ́. bẹ́ẹ̀ ibi tèmi ń lọ òun náà níbi tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ méjì tá a ti sọ̀rọ̀ nípa rẹ̀ rí. alákọ̀ọ́kọ́ nípa oúnjẹ Christmas. ẹlẹ́ẹ̀kejì òun náà ní pé ní kí èèyàn máa retí pé wọ́n gbọ́dọ̀ fi bákan báwọn lò. so nípa tá alákọ̀ọ́kọ́ òun wọ́n sọ ń bẹ̀ wípé ní àwọn náà mọ̀ o, àwọn èèyàn sì kó ẹ̀rí fáwọn wípé oúnjẹ Christmas yìí kò lẹ́tọ̀ọ́ pé Christmas ọ̀dà. wọ́n sọ débi pé ní kódà àwọn kìrìsìtẹ́nì náà yapọ̀ ẹnu ń bẹ̀ náà. so nígbà tán bá wá yapọ̀ ẹnu sáwọn làwọn wà mọ́ sọ́pọ́ọ̀tì wọn. tán bá ní ìtìláàfù nínú ọ̀rọ̀ ẹ̀sìn wọn tí ẹ̀sìn wa Islam tó bá fún wa ní ẹ̀rí tó fẹsẹ̀ múlẹ̀, tá a bá wá rẹ́ nìkan tó wá sí pé ibi tóun náà lọ bí ìyapa tán jọ ṣe òun ló kọ̀rẹ́tì pẹ̀lú ntẹ́rì wá sọ fún wa, kò sáburú ń bẹ ká ní táwọn eléyìí ń sọ yìí ó wọlé. ọ̀gbọ́sẹ́ àwọn kírísítẹ̀n nínú ọ̀rọ̀ ẹ̀sìn wọn èyí tó fẹsẹ̀ múlẹ̀ nínú ọ̀rọ̀ ẹ̀sìn wọn kì í ṣe èyí tí wọ́n ti twist. wọ́n wá ń ṣèyapa ẹnu, àwọn kan wá mú un tí ò rí bẹ́ẹ̀, àwọn kan mú èyí tó rí bẹ́ẹ̀. ẹ̀sìn tiwa wá sọ fún wa wípé nínú tí wọ́n ṣèyapa ẹnu sí wọn o, eléyìí báyìí ló fẹsẹ̀ múlẹ̀ ló correct. ìtẹ̀sìn wa sọ òun á fi proof ẹ̀ jáde. bí ìgbà táwọn kan sọ pé kò sí ìrun, táwọn kan sì ń gbà nu wọn táwọn kan máa ń ṣàlùwàlá tán sọ pé Jésù forí kanlẹ̀ ni. sọ pé ní Islam Ọlọ́run náà níbi ìṣẹ́ni tí máa kírun. so tá a bá sọ pé ní ìrun kíkí ń bẹ, ó túmọ̀ sí pé àwọn tó fẹsẹ̀ múlẹ̀ àti sọ nìyẹn. so lórí gun bẹ yẹn correction nìyẹn náà. ìpè náà tá a bá ṣèyapa ẹnu tó bá ní í ṣe pẹ̀lú tó fẹsẹ̀ múlẹ̀ náà ọ̀rọ̀ ẹ̀sìn wa àní pé kò lọ. bẹ́ẹ̀ tó ń ṣèyapa ẹnu lé lórí nǹkan tí ò fẹsẹ̀ múlẹ̀ ni
bí ó ti wá fẹsẹ̀ múlẹ̀ òun ẹja wa padà wá wípé ní ok o ẹni pé téèyàn bá gbóúnjẹ yẹn pẹ̀lú àníyàn pé ní òun fẹ́ jẹun wọn ni òun ọ̀bá wọn jẹun ọdún wọn wípé ó lọ́nà ṣubúhà lásán yẹn rújú ni ọ pẹ̀lú nǹkan tí mo fẹ́ yanjú náà ọ̀rọ̀ yìí nítorí ẹlòmíì tóun náà gbọ́ pé ẹ tún wo ń táfà mú jáde ìmọ̀ nìyẹn kí n pẹ́ tí mo fi ń di ìmọ̀ lójú ọ̀pọ̀lọpọ̀ èèyàn kí rújú mọ́ bàbá di mímọ̀ ẹ̀já yanjú ẹ̀ àníyàn kò lè sọ nǹkan tí ò dáa di ẹ̀tọ́ àfi idha turra ar-rajulu ilayhi téèyàn bá wà ní ipò pé necessity ló sún yàn débẹ̀ làlúrí lọ́fà kéèyàn ó débẹ̀ kìí ṣe wípé ní wọ́n gbé kinní kan tí ò dáa wá mo wá ń fàníyàn dáadáa ṣe é. ókè lápèjúwe nísìn oúnjẹ táwọn eléégún bá pa tí wọ́n ṣe fọ́dún eégún gangan ǹjẹ́ ìhun náà ǹjẹ́ ìwọ ni torí wọ́n ń tẹnu mọ́ kinní kan nínú ọ̀rọ̀ wọn yẹn ẹ má jẹ́ ká ti lọ bẹ̀ yẹn padà síbẹ̀ bí idhnillah dáṣọ pé ní eléyìí tabrirul ma'siya ni bi husni niyya wal qasd falaysa yajuz ẹ̀ṣẹ̀ nǹkan tí ò dáa kéèyàn máa sọ wípé ní kinní òun dáa pẹ̀lú àníyàn tèèyàn àbí pẹ̀lú àdé ọkàn yàn irú nǹkan bí ọ̀lẹ́tọ̀ ní Islam. Al-Imam al-Hasan al-Basri rahimahullahu ta'ala nínú ọ̀rọ̀ wọn ní pé laysa al-imanu bit-tamanni walakin ma waqqara fil qalbi wa saddaqahu al-amalu. wọ́n ní tá à ń pè nígbàgbọ́ kìí ṣe wípé ní mo rò kìí ṣe pé ní mo rí báyìí ntọ́ bá dúró sínú ọkàn èèyàn tí iṣẹ́ tí èèyàn bá ń ṣe tó bá wá pé ntọ́ wà lọ́kàn èèyàn ń lóòótọ́ ntọ́ ń pè nígbàgbọ́ nù. nígbà pé o ipe ní ntọ́ wà lọ́kàn èèyàn nù nígbàgbọ́ kí iṣẹ́ tí èèyàn ṣe ń ta wá jọ ntọ́ ń pè nǹkan fẹsẹ̀ múlẹ̀ nìyẹn. Imam Ghazali wá yanjú ẹ̀ nínú Ihya Ulumuddin wọ́n sọ bẹ́ẹ̀ wípé ní al-ma'asi ń tá a bá pè lẹ́ṣẹ̀ la tataghayyaru ila ta'ati bin-niyya kò ní chẹ́ǹjì sí dáadáa ń tá a bá pè láì dáa kò ní di dáadáa ń tó bá jẹ́ ẹ̀ṣẹ̀ kò ní di ẹ̀sìn kò ní di ìjọsìn nítorí àníyàn fala yanbaghi wọ́n ní kò lẹ́tọ̀ọ́ an yafhama al-jahilu dhalika min umumi qawlihi innamal a'malu binniyat wallahi mi kọ́ ni mo sọ Imam Ghazali Abu Hamid àwọn sọ wọ́n ní fala yanbaghi kò lẹ́tọ̀ọ́ an yafhama al-jahilu ẹ̀rí ẹni tó bá sọ orú nǹkan bẹ́ẹ̀ kódà àwọn ọ̀tí ẹ̀ qualify rẹ̀ gan pẹ̀lú nǹkan méjì pẹ̀lú àìmọ̀kan náà fi qualify rẹ̀. wọ́n ní aláìmọ̀kan ò gbọ́dọ̀ mọ lóhun lágbọ́yé kọ́ wá lóhun gbọ́ yé wípé ní ntọ́ jẹ́ ẹ̀ṣẹ̀ tí ọ̀dà yìí ò àníyàn wọn máa sọ ọ́ di dáadáa kọ́ wá ní kílẹ̀ rí rẹ̀ kọ́ wá nípa níbi ní innamal a'malu binniyat gbogbo iṣẹ́ tá a bá ṣe pẹ̀lú àníyàn ni ya Allah ọlọ́mọba ní káwọn àfẹ́ẹ̀sìn fayadhunnu anna al-ma'siyata tataqallabu ta'a yóò àmọ́ rò wípé ní bóyá ẹ̀ṣẹ̀ nǹkan tí ò da yóò máa wá chíǹjì sí ìjọsìn yóò wá chíǹjì sí nǹkan tó da wọ́n tún ní pé ní wà niyyatu la tu'athiru fi ikhraji an qawnihi zulman wa 'udwana àníyàn tíyàn nílé mi kò lè chíǹjì nǹkan kan kó wá yọ kúrò ní àbòsí tó jẹ́ kó yọ kúrò ní enmity tó jẹ́ udwan ìkọ́ta tó jẹ́ bal qasduhu al-khayru bish-sharr ala khilafi muqtada ash-shar'i sharrun akhar wọ́n tún ní wípé ní àníyàn kíyàn máa rí aburú sí dáadáa lọ́nà tí ó gbàjọ nǹkan tí n tó fi ẹ̀sìn ń sọ sharrun akhar aburú mi tún lè yún pé oúnjẹ kírísímàsì aburú ni kíyàn tún wá ní àníyàn pé ní àníyàn tèmi mo fi gbé oúnjẹ lásán ni aburú mi tún lè yún fa in arafahu téèyàn bá mọ̀ pa burú ni tí ó wá kó ń di rẹ̀ fahuwa mu'anidun wọ́n ní agbó ọlọ́run gbọ́ ànábì rẹ̀ lẹ́nu nu fahuwa mu'anidun lish-shar'i irú ẹni bẹ́ẹ̀ ń gbó ọlọ́run gbọ́ ànábì lẹ́nu ń gbófin ìsìláàmù lẹ́nu wa in jahilahu tí ó bá mọ̀ fahuwa asim bi jahlihi pẹ̀lú àìmọ̀kan rẹ̀ ń ẹlẹ́ṣẹ̀ ni idh talabul ilmi fariidatun ala kulli muslimi
nítorí pé ní ká wá mímọ̀ ọ̀ranyàn ni fún gbogbo mùsùlùmí. Allahu akbar, Allahu akbar. Ẹ gbọ́ báwọn. So lórígun ìpè àníyàn tèmi ni mo fi rí wípé ní èèyàn lè jẹ́ ìpè mo rí pé àníyàn mi o oúnjẹ lásán lèmi rí sí àwọn náà mọ táwọn pa á fún. Ọ̀dà ẹja fi nǹkan wé nǹkan kọ́rọ̀ ò lè bá kílẹ̀ dáadáa. Akramakumullah, ẹrù olè tá a mọ̀ pẹ́rù olè ni àwọn wa gbé wá fún yẹn bẹ́ẹ̀ pé kódà portion ti yín náà rèé kí yẹn wá ní ordinary owó lèmi rí sí nínú ẹ̀mí mi. Ṣé ẹ mọ̀ pé kódà nínú òfin Nàìjíríà gan receiving of stolen property according to criminal code section 317 ṣé ẹ mọ̀ pé èyí ò fi ẹ̀wọ̀n gbára yóò fẹ́ ẹ̀wọ̀n gbára àwọn ọ̀wọ́ rí pẹ̀lú àníyàn tó fi gbà á ọ̀gbọ́sẹ́ o lè gbé nǹkan ọ wá gbé fún ọ̀wá nígbà náà ìwọ gbà pé ní normal property ni wọ́n gbà lọ́wọ́ rẹ̀ pọ̀ ń jẹun ọmọ ní bóyá bí ọmọ ọlọ́run jẹ́ kí n fi mọ́ tí mo jalè àbí bí ọ̀rẹ́ kan pé ọ̀rẹ́ mi ni ó bùn mí ní nǹkan mo rí i sí tó sì mọ̀ pẹ́rù olè ni tó fojú hàn sí pé olè ní máa jà bẹ́ẹ̀ bá dán òun ní òfin Nàìjíríà yóò dára ẹ̀ lẹ́bi ká mọ̀ ọ́ sófin Allah subhanahu wa ta'ala. Innamal a'malu binniyat gbogbo iṣẹ́ tá a bá ṣe ni kìí ṣe ń tá a ti pé eléyìí ọ̀dà. Àníyàn tìyàn tó dáa kò sọ nǹkan tí ọ̀dà àti nǹkan tó lẹ́tọ̀ọ́. Ọ̀dà lápèjúwe mi obìnrin tí wọ́n yàn lálẹ́ àbóbìnrin tí ọkọ rẹ̀ ò sí nítòsí ẹ̀yà ni àníyàn tèmi kú dá àníyàn mi dá mo ò píngbà tí ọkọ rẹ̀ ò sí nítòsí tí ò fi lè bímọ mo ò pín ní kí n máa ṣètọ́jú bẹ̀ àníyàn pé kí n máa fi tọ́jú rẹ̀ kọ́ bá máa wò ta káàkiri ni ẹ dákun ṣé sì náà ṣé àníyàn tí yẹn gbé lọ́wọ́ ṣé yóò sọ sí náà òdì kan dáadáa ni àníyàn ò lè sọ sí náà òdì tó dáa sí náà lọ fẹ́ ṣe ọfẹ́ yàlè ni ọfẹ́ yàlè nu kí n jẹ́ gbà náà pé nígbà tí mo wá rí i pé ní ọkọ rẹ̀ ò sí nítòsí kọ́ bá máa ṣe nǹkan kí nǹkan káàkiri àti pé ní bóyá torí pé ní kò ríyàn tí ó fẹ́ kọ̀ lọ́mọ mo sì fẹ́ kọ́ lọ́mọ nínú ayé torí ọjọ́ ogbó rẹ̀ àníyàn mi dáa innamal a'malu binniyat àfa àtọ́ bá débẹ̀ ṣìnà ló ṣe ṣìnà gidigidi gbà ẹ̀dá kò lórí gbọ̀n bẹ̀rù. Nínú àwọn pọ́ìntì tí mo mú lọ́wọ́ òun náà ni pé ní ẹ̀gbọ́n mi wá sọ nú ọ̀rọ̀ wọn brọ́dà mi sọ nú ọ̀rọ̀ wọn pé ní àwọn gan fúnra wọn á dákọ ẹnìkan náà wọ́n ní kìí ṣe wípé ní bóyá wọ́n gbóúnjẹ wá fáwọn àmọ́ àwọn tí wọ́n máa ń sọ̀rọ̀ ń pa rẹ̀ wọn làwọn fẹ́ tákù. Ya Allah, wallahi kìíní yìí kù díẹ̀ káàtó kìíní yóò sì dáa. Ìsìláàmù kọ nǹkan ò lẹ́tọ̀ọ́ ẹ wá nígbà náà wípé nítorí báwọn kan ń ṣe kìíní òun léèwọ̀ àwọn kan ń dúró lórí stand Ìsìláàmù lé lórí ìtàn tó bá rí bẹ́ẹ̀ o ẹ fẹ́ dúró tì wọ́n lọ́rùn. À ń pariwo wípé kìíní yóò lẹ́tọ̀ọ́ nítorí nǹkan tí wọ́n torí ẹ̀ ṣe é ẹ̀yin sọ gbígbà náà pé ìtòrí àwọn tán ń pariwo òun gangan ẹ̀fẹ́ kan mọ̀ pé nǹkan bẹ́ẹ̀ ńlẹ̀ ká ní tẹ́ fẹ́ fi púrúfù mọ̀ nù ni wallahi kódà ànábì ní man ta'allama al-ilma ẹni tó bá kọ́ mọ̀ kó lè bá a máa ja àwọn onímọ̀ níyàn àbí kó lè bá a máa dá wàhálà rògbòdìyàn lẹ̀ lójú àwọn tí ọ̀dà kan àwọn tó jẹ́ pòpònú ni wọ́n àbí kó lè bá a kọjú àwọn èèyàn sọ́dọ̀ ara rẹ̀ kán máa rí i ànábì ni wọ́n fi dànù fà sínú náà ànábì ni wọ́n fi dànù fà sínú náà nínú tá à ń pàkíyèsí yín sí náà nìyí nígbà tán ti gbóúnjẹ fún yín tẹ́ẹ̀sì jẹ́ ẹ̀ẹ̀kọ́ lọ́tọ̀ ẹ̀kẹ́ jáde kẹ́ wá mọ sọ tí ò rí bẹ́ẹ̀ ibi tí ẹ tún gbé ìgbà náà ni ò tún lọ yìí ipa níyàn yín lọ da ipa ordinary oúnjẹ lẹ́yìn rí sígbà wọn ẹ dákun ṣe bí n tọ́pọ̀lọpọ̀ àwọn nǹkan náà àwọn Sufi kó sí náà nù ni táwọn mọ̀ nígbà náà pé ní ọlá pé omi ò ní kọ́lọ̀ omi ò sì lóòrùn kò sí ní tọ́ bá ti gbé wá náà ló gbé wá omi làwọn rí ń bẹ̀ tán fi mu tí lábẹ́ húwà tẹ́ ẹ bá lè tako eléyìí ẹ tako eléyìí náà ni inú ẹ̀rí mi ìtúnù àwọn onísúfíṣẹ́ àwọn sọ fún ọ wípé nínú húwà burúkú tán máa ń lò wọ́n sọ fún ọ wípé
torí pé omi ò ní kọ́lọ̀, omi yìí sì lóòórùn. ẹni tó bá wá ní funfun ọjọ́ ẹmu nù ni máa mú lọ lẹ́nu wọn lọ́hùn níbi àwọn húwà burúkú tán máa ń lò. ṣé àníyàn pé omi lòun mú un sọ́sọ́ tí domi ni? ṣé àníyàn pé omi lòun mú sọ́sọ́ tí di omi ó ní kọ́ tí ọmọ jẹ́ ọtí mọ́? kò ní kọ́ tí ọmọ jẹ́ ọtí mọ́. so àníyàn tá a fi dóúnjẹ èèwọ̀ kò ní kọ́ mọ́ dóúnjẹ èèwọ̀. àníyàn wa tó dáa pé oúnjẹ èèwọ̀ ya wa ti pé àsọ pé èèwọ̀ ni ẹ̀yin lẹ́ ń sọ ọ́ dẹ̀tọ́ fúnra yín nù. oúnjẹ tán pa sí di òòṣà wọn wàmọ́ tòbí àlánù ṣúbì òòṣà Christmas tí wọ́n bọ oúnjẹ tán pa síbẹ̀ direct násù ni lọ́nà sọ bẹ́ẹ̀ wàmọ́ tòbí àlánù ṣúbì oúnjẹ tí wọ́n pa sí di òòṣà Christmas Ọlọ́run léèwọ̀ ni ẹ gbọ́dọ̀ jẹ. ẹ̀yin nígbà náà àníyàn ti yín dá ọ̀dà táníyàn ti bá dáńbé eléyìí kí ló fà tí ọ̀dà ń bí èkejì ẹ̀wá nígbà tí ọ̀dà ń bí tàwọn ẹlẹ́bọ ẹni nítorí pé ní oúnjẹ wọn èèwọ̀ ni Ọlọ́run ní kẹ́ jẹ wọn ní Kùránì brọ́dà mẹ́sẹ̀ mistake lórí gun bí ẹ̀hún jàre mistake tẹ̀ ẹ̀rẹ̀ ṣẹlẹ̀ léyìí Allah subhanahu wa ta'ala ó ní wípé wa kulu mimma fil ardi halalan tayyiba. oh mashallah nínú gbogbo ń tó wà lórí ilẹ̀ pátápátá ẹ̀jẹ̀ ń tọ́ mọ́ ẹ̀jẹ̀ ń tó sì jẹ́ tọ́. nípìnlẹ̀ náà ni pé ní al-aslu fil ma'kulat ń tá a bá fẹ́ jẹ láyé ìpìnlẹ̀ ni pé ní gbogbo ẹ̀ lápapọ̀ ẹ̀tọ́ ni títí tá a fi sọ pé a fi rí Ọlọ́run wí ànábì rẹ̀ wí eléyìí èèwọ̀ eléyìí èèwọ̀ eléyìí èèwọ̀. tọ̀hámù àwọn kèfèrí tá à ń sọ wípé ní tẹ́ nígbà náà pé àwọn ẹlẹ́bọ ọ̀hún èèyàn lè jẹun wọn zẹ̀bíhà wọn àti sọ́ìdù wọn nǹkan bá pa tán bá dú fúnra ara wọn àbí nǹkan tí wọ́n bá lọ dẹ̀dẹ̀ rẹ̀ pé ta lọ́dẹ tó pẹ́ ẹran yìí lóko wọn ní òṣàbùn wọn ni àbí Ṣàngó ṣe léyìí tọ́wọ́ jẹ́ ẹlẹ́bọ tí èsè mùsùlùmí tọ́ bá parú bẹ́ẹ̀ wá ń tà ń sọ pẹ̀lú tọ̀hámù wọn nìyẹn. tọ̀hámù áàlìlì kìtàbì tá à ń sọ àtúnjẹ wọn tí wọ́n sè àti ẹran wọn tán bá pa tán bá tún wá pa á lọ́nà tó jọ mọ́fin ẹ̀sìn ìsìláàmù gan ni pẹ̀lú kì í ṣe tán fẹ́ pa tán dákọ̀ Jésù sí kí ẹ tún lọ mọ̀ báwọn náà wọ́n torí wọ́n tún lè sọ ọ́ déwọ̀ nígbà tán bá ti dákọ̀ tí èso Ọlọ́run bá wa subhanahu wa ta'ala sí tán bá ti pa lọ́nà tí ó bófin ìsìláàmù mu. so ọya oúnjẹ àwọn ẹlẹ́bọ náà ìpìlẹ̀ ni pé ní ntí èyí bá ti ṣe ẹran tí wọ́n pa tó yẹ pé ní ordinary oúnjẹ lásán ni ọkàn ro àmàlà bí iye oúnjẹ tó yẹ àwọn ilẹ̀ Yorùbá tó kù tá a máa ń lò ní bíi bẹ́sikẹ́ soya beans òun lọ́wọ́ gé ata sí kọ̀ lọ́ọ́ pẹran fúnra rẹ̀ àbọ́lọ̀ rẹran ní abatí àwọn mùsùlùmí ní ìsọ̀ àpáta mùsùlùmí ọwọ́ àṣẹ sọ bẹ́ẹ̀ ṣé ìwọ̀ wá ni kì í ṣe ìwọ̀ èyí ń wèé ṣe ìwọ̀ àmọ́ nǹkan bá dún fúnra ara wọn nǹkan tá à ń sọ nìyẹn. so ẹ mọ̀ sọ gbọ́n náà pé oúnjẹ àwọn tọ̀hún yẹn ìwọ ni oúnjẹ àwọn kìrìsìtẹ́nì kẹ́ ẹ̀tọ́ ni táwọn tọ̀hún bá dún àbí tán bá lọ pa lóko là ń sọ kì í ṣe pé oúnjẹ wọn nípìnlẹ̀ náà lọ́wọ́ ajé wọ̀ eléyìí nímọ̀ eléyìí ní tó fẹsẹ̀ múlẹ̀ ẹjá mọ̀ nsó nínú ọ̀rọ̀ brọ́dà mìíràn kan náà wọ́n ní àwọn ń tàwọn o bí ẹ̀ bá lè fáwọn lẹ́rìí wọ́n wá sọ débi pé ní kọ́dà tó bá nímọ̀ tí mọ̀ rẹ̀ bá pọ̀ tí kìíní kan bá ṣe tó bá wá sọ̀rọ̀ tí ò bá fẹ́ kọ́ sí àwọn onígbà lọ́wọ́ rẹ̀ ẹ jẹ́ n pàkíyèsí yín jàre ẹ jẹ́ n pàkíyèsí yín àti ká pàkíyèsí ẹlòmíì náà ọ̀rọ̀ òdodo ò rí báwọn ẹ̀wọ̀n tó lọ́n fi wọ́n jẹ́ ìyá náà ọlọ́ni alam ya'tikum nadhir ṣe ń tọ́ wá kìlọ̀ ìyà fún yín tí kò wá jíṣẹ́ fún yín pé lágbájá níta ṣe ẹ sì àgbákò wájú Ọlọ́run ìyà ń bẹ fún yín nífa tẹ́ wọ̀ ná ń jíṣẹ́ bẹ́ẹ̀ fún yàn Ọlọ́run láwọn tá a rán wọn sí àtún béèrè pé níta fẹ́ wọ̀ náà pé sí ǹjẹ́ wọn wá bá yín wọn ni wọn wá bá wọn Ọlọ́run wọ̀ sọ pé alam ya'tikum bashir sólùfún ní ròdùn náà kò wá bá yín ni ẹjá wá padà wá ẹjẹ ìyànnà náà yẹ dáadáa lápèjúwe nísìnyí èèyàn fẹ́ rajà ẹni tẹ́ fẹ́ rajà lọ́wọ́ rẹ̀ kò bá yín sọ̀rọ̀ tó dáa nígbà tó fẹ́ tajà ó ní iye báyìí ni ẹ̀ ń sọ gba iye báyìí ó ní ẹ bẹ̀rẹ̀ kẹ́ ẹ gbé ó lè ọwọ́ ara yín bẹ́ẹ̀ tẹ́ ẹ bá ti rajà kẹ́ kó wájú mi ó sì wù yín rà ẹ dákun torí Ọlọ́run ṣé èébú tó bù yẹn ní rà most especially téèyàn bá rí ń bò míì rákùn séèyàn níra èèyàn rà á ọyá nígbà tó bá ṣe pé ordinary ọjà lásán òun náà lẹ bá ra òun tòun tèébú àti ìhaniléèmọ̀ ń bẹ
ọ̀kọ̀búlù lè hákì aláwájì àlẹ́ àwòlá ká gba òótọ́ ọ̀rọ̀ ní gbogbo ibi tó bá lè kó gbà wá òun ló dáa jù. ẹgbẹ́ àwọn báńkì nàìjíríà ti máa ń ṣe wá tán máa ń hàn wá lé mọ̀ tán máa rẹ́wò yẹn lóríṣiríṣi ohun tòun ti bẹ́ẹ̀ náà ọjọ́ wo lẹ kó ń bẹ̀ tẹ́lẹ̀ bá wọn ṣe kọ́sọ́mọ̀ mọ́. ẹ̀rí yìí náà kọ́lẹ̀ ya subhanallah tẹ́ ẹ̀ bá ti rí yìí náà kọ́lẹ̀ tẹ́ ẹ̀ sì ń bá wọn ṣe àwọn network tí wọ́n fa dátà yín tẹ́kọ̀ mọ̀ pé ó ṣe aṣáyé tán náà nù ni àyè tí mo rà síbẹ̀ tòun ti bẹ́ẹ̀ náà ẹ̀ mọ̀ rí wọn kọ́lẹ̀ ẹ̀ tún ń lo network wọn gan gbà mí tó ó kàn lọ pàfẹ́ ẹ̀ rí wọn yọ kúrò nígbà tẹ́ ẹ bá wá mánéjì wọn tòun ti àìdá tán fojú yín rí ẹni tí bá wá ń sòótọ́ ọ̀rọ̀ fún yín tẹ́ ẹ̀ bá tiẹ̀ ní gba tiẹ̀ tẹ́ ẹ gbé ṣépè bẹ́ẹ̀ tí mo ṣépè òun ẹ má jẹ́ kó débi òótọ́ ọ̀rọ̀ ẹ má jẹ́ àfẹ́ òótọ́ ọ̀rọ̀. so lórígun bí yìí kò sẹ́ni tí kò sí ta fẹ́ gbàgbé ká sọ̀rọ̀ líle pẹ̀lú yín lọ̀rọ̀ lẹ́ẹ̀kejì tèmi rí tí brọ́dà mi ṣe lánàá yẹn wọ́n sọ àwọn náà sọ̀rọ̀ pẹ̀lú ìfarabalẹ̀ ara wọn balẹ̀ mo rí pé ìfarabalẹ̀ ń bẹ so tẹ́ bá farabalẹ̀ wọ́n bá yín sọ̀rọ̀ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ lè jáde kẹ mẹ́rin kẹkẹ yàkàyàkà rẹ kẹ ṣe bí òtún dakọ́lọ̀ mọ wò yín rẹ káyọ̀ náà mọ wò yín rẹ ní tí ọba lẹ́tọ̀ọ́ tẹ bá fi ṣètayọ àlà wọ́n gba yín lọ́wọ́ mú di rẹ pé ẹ̀yin náà mọ̀ ṣe báyìí ẹ̀yin náà lẹ́ ń retí pé ẹ nígbò tọ̀rọ̀ lọ́wọ́ ẹni tí ọba pọ́n yín lé lọ́wọ́ ẹni tí ọba ṣe kíní kan ṣé wọ́n fàpọ́n lé ṣe pé kí wọ́n fún yẹn lóòótọ́ ọ̀rọ̀ ni ṣé wọ́n fàpọ́n lé ṣe kí yẹn ó gbòótọ́ ọ̀rọ̀ ni dídín tó bá fẹsẹ̀ múlẹ̀ ní tó bá sọ fún yẹn kí yẹn ó gbà kọ́dẹ̀ tó bá sọ tó bá mú wá fún yẹn tó fà ìlẹ́kọ̀ọ́ mú wáhùn tẹ́ bá ṣe wá bu ẹ bu lọ́tọ̀ ìgbà tẹ́yìn bú yẹn tẹ́ ń gbá àwọn kan sí pé wọ́n gbé yín ṣépè tòun ti bẹ́ẹ̀ náà àwọn kan tó kàn jù sí náà tó lé lẹ́yìn ọ̀fẹ́ gbà tán bá ń gbé yín ṣépè ńkọ́ ibẹ̀ ńkọ́ là ń lọ jàre so mo tún fẹ́ analyse last one yìí wípé ní ọ̀rọ̀ ń pa oúnjẹ tá a sọ lẹ́ẹ̀kan yẹn bọ́dà mi ní pé oúnjẹ àwọn ẹlẹ́bọ èèwọ̀ ni kìí ṣe ala wajhi itlaq ní tí wọ́n bá pa tí wọ́n bá dú fúnra wọn àbí ọdẹ tán bá lọ dẹ nínú igbó nínú ẹran tán bá gbé wálé òun lè wọ̀ tí mùsùlùmí ò lè jẹ tó bá rò mọ̀là àbí tó tẹ̀bà àbí oúnjẹ ilẹ̀ Ìjẹ̀bú ọtẹ púrúpúrú ọtẹ fùfú àbó gúnyán ìyẹn tó wọ ẹ̀gún sísì tá a bá yàn fi sóyà bíǹsì wàrà bẹ́sikẹ́ tó wá fi bẹ́sikẹ́ sí àbọ̀ lọ ra ẹran ní sọ̀ọ̀bì tí alápàtà mùsùlùmí wà tó wá pa á sọ bẹ́ẹ̀ kò sí ní tó sọ dé wọ̀ kò sí ní tó sọ dé wọ̀. Al-Imam Ibn Qudamah rahimahullahu ta'ala nínú Mughni wọn wà hukmu sa'iri al-kuffari min abadati al-awthan wa az-zanadiqa wa ghayrihim hukmu al-majusi fi ta'rimi dhaba'ihim wa saydihim. ìdájọ́ gbogbo àwọn kèfèrí tó kù bí àwọn tán ń sin òòṣà bí àwọn tán ń takò ìsìláàmù tí wọn ò gba ti ìsìláàmù rárá àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìdájọ́ àwọn tán ń bọ náà la fún wọn níbi wípé n tí wọ́n bá dú àbí n tán bá lọ dẹdẹ rẹ̀ ìwọ ni ajma' ahlul ilmi ala tahrimi sayd al-majusi wa dhabihatihi wọ́n ní pé àwọn onímọ̀ wọ́n panu pọ̀ ni ipa àwọn tán bá jẹ́ abọ́náhùn èèwọ̀ ni kí a jẹ nínú nǹkan tí wọ́n bá dú àbí nǹkan tán bá lọ dẹdẹ rẹ̀ so oníṣókí oúnjẹ àwọn tá a fún wọn tíra tá a pè láwọn kìrìsìtẹ́nì àti tí wọ́n bá dú àbí tá a bá rẹ̀ nǹkan tọ́jọ́ lọ́dẹ nínú wọn halalu ni eléyìí tá a wí yìí náà tó bá parọ́ náà tó bá ìsìláàmù mu àwọn tó bá fi ìlàkà tó lè amọ́lẹ̀ wí àbí tó fún un lọ́rùn pa àmọ́ níjẹ́ kò sí bó ṣe lè jẹ́ kó dé pé yẹn á lù kìtàbìnrin tó bá fún nǹkan lọ́rùn pa tó fi pa oníkọ̀ọ́dínkọ̀ tọ́lọ̀ wí dàrẹ́kìtì mọ̀ òkúta ó lù pa àdìmọ́tò àrọ́ di àtà bójú lásìkò ojú ẹlẹ́wọ̀n ọ wá bọ́lẹ̀ kú ọ wá nà tẹ̀ ó fi kú láwa jẹ ní àníjẹ́. so oúnjẹ àwọn míì tó yàtọ̀ sáwọn kìrìsìtẹ́nì tá a wí àwọn ẹlẹ́bọ halal ẹ̀tọ́ ni ká jẹ àmọ́ ní tí wọ́n bá dẹdẹ rẹ̀ àbí ní tí wọ́n bá pa fúnra wọn èèwọ̀ ni. dhabihatu ahlil kitab ní táwọn tá a fún àwọn kìrìsìtẹ́nì bá wa pa tán bá dú léyìí tí ó bá bọ́nà ṣẹ̀ríà mu èèwọ̀ ni ó ṣe déédéé ní táwọn míì tá a pè láwọn tá a fún tíra wọn náà bá dúlẹ̀ ni gbogbo ohun tó ń kálukú wọn bá wá dú fáwọn òòṣà wọn àbáwọn tán ń pè lọ́lọ́run wọn haramun ala al-itlaq kò sí àbàwọ́n kan èèwọ̀ ni a lè jẹ ẹran tán parọ́jọ kírísímàsì tán fi ń sọdún kírísímàsì wọn mùsùlùmí ò gbọ́dọ̀ jẹ
gbogbo ẹni tẹ́ nígbà náà wọ́n ń gé falaba ẹ̀jẹ̀ dẹ̀yìn ibi nǹkan tí ò dáa. So lọ́wọ́ gbẹ̀yìn darí bọ́dà mi àwọn èèyàn mọ̀ ń lò dáadáa wọ́n ní ṣé ìmọ̀ kéwú tó ṣètánì ni ṣe nímọ̀ tó ṣètánì ni ìmọ̀ ṣètánì tó ń gbé káàkiri ó padà ṣe rí búndì rẹ̀ náà ni yá kọ́ ọmọnà ẹ̀yin èèyàn wa billahi alaykum lórígun tó adé yìí ṣe rí ẹja mọ ìyànnà náà rọ̀ ẹja já lùúmọ̀ tọ́lọ́wọ́n ọba pè wá àlùúmọ̀ tó ṣe pé ní ìmọ̀ ní mọ̀ síwájú gbogbo tí wọ́n bá sọ. Nínú alukur'an nínú hadith anabi kò sí ẹ̀rí tó qualify ṣètọ́nì pẹ̀lú ìmọ̀. Mo tuntun wí nínú alukur'an nínú hadith anabi kò sí ẹ̀rí kan tó qualify ṣètọ́nì pẹ̀lú ìmọ̀. Ẹ̀rí tí wọ́n máa ń lò ẹ̀rí tí wọ́n ṣe kí ni o tán máa ń lò táwọn nígbà ní pé ìmọ̀ ṣètánì ni wọ́n mọ̀ ìmọ̀ kìnnìkan ni wọ́n mọ̀ ìmọ̀ kìnnìkan ni wọ́n mọ̀ tán máa ń pariwo ni. Ọ̀rọ̀ tí Abdullahi ibn Abbas gbà wá táwọn àfáà sọ wípé ní irú ọ̀rọ̀ ni ó nínú Isra'iliyati ló wà nínú àwọn tí è ṣe mùsùlùmí lónìí sọ pé àwọn alul kitabu yìí ni wọ́n sọ ọ wà ń bẹ̀ wípé ní Ibn Abbas radiyallahu anhu warḍah wọ́n ló sọ pé ní kana Iblisu qabla an yartakiba al-ma'siyata min al-malaika wọ́n ní Ìbílísì tẹ̀rí yẹn náà màláìkà ló wà orígun bíi náà fàáfà nítorí pé ní Ọlọ́run ọ̀dá màláìkà kankan látara aná wọ́n sá fọ̀rọ̀ ibẹ̀ wọn kọ́ra lọ. Ismuhu Azazil orúkọ rẹ̀ ń jẹ́ Azazilu orí pé báyìí nísìnyí àwọn àfọwọ́mọ sọ fún wọn pé ní wọ́n pè ní àsàrélù mọ́lákùlì mọ́wótì lọ́lọ́run pè kú bẹ́ẹ̀ ṣètọ́nù bíi wọ́n lóko tí ń jẹ́ Ìbílísì ọkọ̀ tí ń jẹ́ tẹ̀tẹ̀rẹ̀ kí ni Azazilu wa kana min sukkanil ardi lórí ilẹ̀ ló ń gbé náà màláìkà tán gbórí ilẹ̀ wa kana min ashaddil malaikati ijtihadan wa aktharihim ilman. So náà tó pé tá a bá débi ọ̀rọ̀ ẹ̀sìn tá a bá débi ìmọ̀ èyí tó lágbára nú àwọn tó rí bẹ́ẹ̀ iná lọ́wọ́ kìí sóhun nìkan náà pé mọ́ min ashaddil malaikati ijtihadan nínú àwọn màláìkà tán ṣe gbìyànjú ọ̀gá ni Ìbílísù nínú àwọn màláìkà tán nímọ̀ ọ̀gá ni Ìbílísù. Fadhalika da'ahu ila al-kibr èyí ló sún débi ìgbéraga. Wa kana min hayyu sammawna jinnan inú àwọn agbègbè tán pè ní jinnu ibẹ̀ lòun ti wá. Kí la fẹ́ lò lórí gun bíi ẹni ẹ̀gbọ́ wọn kó wọn pè é sí pé òun nìkan wọn sọ pé ní òun ni àlámù wọn ló nímọ̀ jù ní gbogbo wọn ọ pẹ̀lú àwọn tó nímọ̀ ó sì pẹ̀lú àwọn tó ṣèjọ́sìn gan. So tẹ́ ẹ bá wá ń pariwo pé ní ìmọ̀ ṣètánì bó ṣe tóun náà sọdọ lérí ibú ni ẹ máa fi kún un pé ẹ̀sìn rẹ̀ náà sọdọ lérí ibú. Ẹ má fi mọ lórí ìmọ̀ kẹ́ ẹ má fi nẹgẹ́tì ìmọ̀ táwọn èèyàn ní. Ẹlẹ́ẹ̀kejì ń bẹ ni pé ìmọ̀ wo ni ṣètánù mọ̀ pẹ̀lú àwọn màláìkà tó kù tọ́lọ́ ń padà bí wọ́n tọ́lọ́ fi máa dámọ̀ tí wọn ò sì mọ̀. Ìmọ̀ tọ́lọ́ ń bá lù ú mà nẹ́bì ìmọ̀ ọlọ́run wí ànẹ́bì rẹ̀ wí ọlọ́run mọ sọ́yìn yẹn ṣe rí búndì rẹ̀ kọ́lọ́n gbogbo ọlọ́run subhanahu wa ta'ala kọ́ sọ wá bí orí ibú kọ́mẹ́ta sọ orí ibú. So ìmọ̀ wo ni ṣètánù mọ̀ tí a mọ̀ fi qualify wípé nìkan bẹ tó ìmọ̀ tẹ́ gbé lọ́wọ́ yìí ìmọ̀ ṣètánì ìmọ̀ ọlọ́run wí ànábì rẹ̀ wí ẹ má jẹ́ kí àdáwà ọ̀tá pé ẹ fẹ́ gbà ẹ má jọ mọ mú débi kí ẹ mọ pè ní má ṣètánì ẹ mọ̀ sọ ìmọ̀ pé àtibọ̀tán rẹ̀ mọ̀ jẹ́ kí yóò ṣe rí ibú ni ọlọ́run ni ma anzalna alayka al-Qur'ana litashqa Muhammad sọ Qur'an kalẹ̀ fún ọkọ̀ lè bá àdó lórí ibú. So téèyàn bá wò pé nítorí pé ẹ ti wá nímọ̀ yìí pé ìmọ̀ ṣètánì ló padà fi ṣe rí ibú nù ìmọ̀ ṣètánù kò sí Al-Qur'ani ń bẹ kò sí kíni kò sí Al-Qur'ani ń bẹ ọlọ́run ló wọ́n sọ Qur'an kalẹ̀ fún ànábì kó lè bá àdé lérí ibú. Allah subhanahu wa ta'ala kọ́ mọ̀ sọ lórí ibú èèyàn wá nímọ̀ o èèyàn ò nímọ̀ o tọ́lọ́mọ bá ṣe lórí ibú ọlọ́run ṣe lórí ibú man kana fi hadhihi a'ma wa huwa fil akhirati a'ma ọlọ́run kò sànù wa kọ́ lọ́mọ ọdún lórí dédé Allah subhanahu wa ta'ala wọ́n sọ pé Ibrahim nígbà náà kí ẹ máa fẹ́ kọ́ bá wọn sọ̀rọ̀ kọ́ náà gẹ́gẹ́ bí ẹlẹ́kọ̀ọ́ tẹ́ fẹ́ kọ́ fẹ́ kọ́ bá yín sọ̀rọ̀ ẹ dákun ẹ náà máa fi ẹ̀kọ́ bá àwọn èèyàn lò ìtara tẹ́ máa fi ń sọ̀rọ̀ ńgbà míì tẹ́ máa sáré jáde tẹ́ máa sáré àtàkì àwọn èèyàn ẹ pé tẹ́ sí pẹ̀lú babalágbé nínú tẹ́ sí pẹ̀lú Fẹ́mi Adébáyọ̀ náà nù ní ẹ sádọ́gbọ́n rọrùn ẹrùn kó ẹrùn síbòmíì tẹ́ sí pẹ̀lú àbúrò Hima náà nù ní ẹwọ́ kọ́tẹ́ ń pẹ́ ni wọ́n dè ní ẹni òun lẹ fẹ́ bú ọmọ rẹ̀ lẹ padà ń bú ní táwa ń pè ní sákìsì rẹ̀ nù ni
ẹni tó bá ṣèyàn lé kí yóò fèsì káyọ̀ ní pé wọ́n ti ẹ̀ṣẹ̀ yín pẹ̀lú pé ṣé Ibrahim dé fámìlì yín ẹ̀ wá ń bú wọn padà wọn ẹjọ́ ọmọ lórí wọn mọ̀ tó dórí ọmọ sọmọ wọn lẹ́ni ẹ̀kọ́ ni àbí kéwúrà àwọn yẹn fi ń ròyìn yín náà Abu Rojima subhanallah bàbá ẹni tá a ṣépè fún bàbá ẹni tá a gbé jìnnà síkẹ Ọlọ́run ṣé bàbá lẹ wá ń bú wọn àbọ̀ mọ́ dàrẹ́tì Kùránì pé wala taziru waziratun wizra ukhra àá ẹ sì wọn fẹsẹ̀ bàbá bí ọmọ nínú táwọn ń pè ní tákìsì rẹ̀ nù ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ni pé ní èpè ẹ máa gbéyàn sí pé lóòótọ́ kọ̀ ọ̀ràn kankan náà wàláhì kọ̀ ọ̀ràn kankan àmọ́ ìjọmọlúàbí yín àtọkọtọ ẹlẹ́n protect ẹlẹ́ẹ̀lókọ ẹ̀ ń protect ẹ̀ àmọ́ yóò mọ jẹ wọ́n ṣe ti ń jẹ́ ẹni gbogbo nǹkan òun náà ní tí wọ́n mọ dẹ́ǹtì ẹ̀ jìnà sí i bẹ́ẹ̀ lè jáde ẹni àhẹ́sì bí bẹ́ẹ̀ ṣe wí òun náà kí ni wọ́n ṣàpọ́n ilé gẹ́gẹ́ bí àfa táwọn èèyàn ń pè yín ní táwọn sọnù ni bẹ́ẹ̀ bá wá bú àwa dè nídọ̀la dọjọ́ àlìkíyámọ̀ fàlẹ́ àwọn ò ní bù yín padà ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ni pé ní a sì tún máa bá yín bẹ Ọlọ́run kó mójúkò kó ṣàmójúkò bí àwọn tẹ́ fi bú ewu tẹ́ fi ń ṣépè òun torí kò ní wùwà kò sí ta fẹ́ gbà lérè mi pé kẹ́ ẹ déwájú Ọlọ́run kọ́nà wa ní wàṣà tá a máa ha àdá kọ́dà ó bú lágbájá náà ó gbólé iná sí pé ẹ̀yọ́ kò ń bẹ̀ níbi Ọlọ́run kọ́ lọ́wọ́ yọ nu iṣẹ́ yín kọ́ wá kó fún wa àfẹ́ kẹ́ ẹ ṣe orí ibu Ọlọ́run ṣe ń lórí ibu àwọn náà Ọlọ́run jẹ́ ká náà ṣorí ibu àjọra àánú Ọlọ́run àjọ ríkì Ọlọ́run àní ní tó bá jẹ́ òótọ́ ọ̀rọ̀ tó jẹ́ sí Ọlọ́run kájọ gba kájọ lò ó wallahi hadha huwa khair ní tó dáa jù náà nù ní ní tá a fi ń jálù mọ́nà Ọlọ́run kuntum khayra ummah ukhrijat linnas ta'muruna bil ma'ruf wa tanhawna 'anil munkar. Ó wá kù ọ̀rọ̀ kan tó ṣe pé nìkan hàn sí mi dáadáa ìṣe tèmi dẹ̀ ni wípé ní tọ́rọ̀ ò bá ti hàn sí mi tí ò clear sí mi dáadáa èmi ẹ fẹ́ gùn lé lórí naam èmi ẹ fẹ́ gùn lé lórí mo mọ́ ṣọ́ra ń bẹ̀ torí pé Ọlọ́run nìkan ni alimun bi dhati sudur ọba tó mọ tí ń bẹ nù gbáyà kó wá èmi fẹ́ mọ jìnnà sí wà ilá ìyìnbá sọ àwọn orígun ọ̀rọ̀ kan nígbà tí mi àti bọ́dà mi jọ sọ̀rọ̀ lórí fóònù tí mo dẹ̀ ń rí nǹkan míì tí ọ̀jọ̀ ń ta àjọ sọ lórí fóònù wọn ní kọ̀kọ̀ ọ̀gbọ́sẹ́ nígbà tá a jọ sọ̀rọ̀ lórí fóònù ń tá a jọ sọ àti tí wọ́n padà ń display níta bẹ́ẹ̀ kò sí tí wọ́n fẹ́ gbà ń bẹ̀ torí pé ní kókó tó hàn jù bẹ́ẹ̀ lọ ọlọ́wọ́ yọ̀ǹdẹ̀ tí ọmọ sọrú nǹkan bẹ́ẹ̀ èmi ìfẹ́ sọ abẹ́ Allah subhanahu wa ta'ala kó ṣàánú wa o kó fi àánú rẹ̀ tó fi bùn wá ní ìsìlámù gbà tá a tọrọ àǹbẹ̀lọ́run wípé àánú náà kọ́dà kó má gba ìsìlámù lọ́wọ́ wa kó má gba ìdúró déédéé lọ́wọ́ wa kó má gba ìníbẹ̀rù Ọlọ́run lọ́wọ́ wa kó má gba ìnífẹ̀ẹ́ Ọlọ́run wí ànábì rẹ̀ wí kó má gba lọ́wọ́ wa kó wá ṣàánú wa kó bùn wá ní ikhlas ìṣe nǹkan torí Ọlọ́run fil qawli wal amal nínú ọ̀rọ̀ tá a bá ń sọ nínú ìṣe tá a bá ń ṣe àti nínú nǹkan tó wà lọ́kàn wa kó wà lábẹ́ wọn náà ṣètò nígbà tí ó bá mú wa kó lórí ilẹ̀ yìí kó ṣàánú wa kó ṣe pé òun ti forí jìn wá ni kó má mú wa kó lórí ilẹ̀ nígbà tá a bá sì jẹ́ ẹlẹ́ṣẹ̀ kó ṣàánú wa kó ṣọ́ wa pẹ̀lú ìyà sàréè kó ṣọ́ wa pẹ̀lú ìyà gbangba al-qiyāmah tẹ̀sìn ibẹ̀ rabbana atina min ladunka rahmatan wa hayyi' lana min amrina rashada wa salli wa sallim ala muhammadin abdika wa rasulik wa ala alihi wa sahbihi wa man walah wa subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk Ọlọ́run àdúrà kan bẹ tí mo ṣe bẹ ṣàdúrà náà bákan náà pé ní gbogbo àwọn ẹ̀dá kan bẹ tó ṣe wípé ní tá a bá ti gbé jáde pé a ní ìdìrànlọ́wọ́ fún yàn bí ìgbà yìí bó ṣe lágbára tó bó ṣe hàn mọ́ tó yìí wàláhì wọ́n sì máa ń jáde àwọn kan bẹ tó pé ní nídìí kẹ́ ẹ pé wọ́n ń ṣe é lọ torí kò yìí sì kò rọrùn wọ́n ní tọ́dẹ bá ròṣẹ́ tó ro ìyà tó bá gbé ẹran délé kò ní lè fún yàn wọn ò sì wá wò ó ọlọ́mọ dà yín gúnlẹ̀ o ọlọ́mọ bà tí yín jẹ́ o ọlọ́mọ yẹ̀yẹ́ yín o ọlọ́mọ pè yín pa o bẹ́ẹ̀ tí ń rò pé kí ìsìlámù ó ga sókè pẹ̀lú ìnáwó pẹ̀lú ìnára ìnagbìyànjú àtàwa náà àti gbogbo àtókù náà tó ọlọ́mọ jẹ́ nìkan kan wọ́ wálẹ̀ o ọlọ́run ṣàyín rọrùn fún wa o rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.